Today is 17th May 2023. À ń send the product wa lọ sí àwọn ìlú mẹ́ta. À ń send ẹ̀ lọ Canada, à ń send ẹ̀ lọ sí Israel ní Palestine, State of America. Gẹ́gẹ́ bá yẹn sọ fún yín, ẹ ti rí báyìí ṣàwọn package wa ń sìn, ẹ wo eléyìí sìn, ẹ wo eléyìí sìn, ó ní special nínú. Ó ti yẹ yín nísìn, ẹ wo eléyìí náà ó ní special nínú. Now ẹ ká sọ̀rọ̀ nípa miracle leaf. Miracle leaf ni ẹni tó bá gbé nǹkan sínú womb àbí tí wọ́n ń pa ẹyin ní ẹyin tó ń wọnú ovary ẹ̀ tí wọ́n ń pa tí wọ́n jẹ́ kó conceive. Get miracle leaf. Get miracle leaf. Ó wà effective gan abẹ́ tó fún ní nǹkan jẹ. Abẹ́ lára fà tó ti pẹ́ miracle leaves ewé 100 ọ̀tọ̀ọ̀tọ̀ àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ ànábì òní sọ̀rọ̀ fẹ́nu láyé ntí kọ́ anilẹ̀ àwà. Bákan náà get all in one wa tó ń wò more than 300 àìsàn cancer diabetic tension àtàwọn tó ní spiritual problem bí ẹni tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun tó forí kókó alátakùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ get transformer 1100 power fún ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count tí nǹkan ọmọkùnrin ò lè perform dáadáa róbòsá ni ìdákọ́lẹ̀ ni ó ní ìdí àwọn kan bẹ́ẹ̀ ó parí síbi abẹ́ntàtọ̀ ẹ̀ ò lè dọ́mọ́ so obìnrin tó ní ovulation problem náà lè lò bákan náà ni ẹ bá wa gẹ́ẹ̀tì bulldozer melt fibroid fóbìnrin tó ní obìnrin tó ní fibroid so blockage tube bulldozer melt fibroid ó wà effective gbogbo egbògi wa made from Indian packed in South Africa ó dẹ̀ wà halal bákan náà ni get memory booster fún ọmọdé ní àbágbàlagbà ọmọ ọ̀kọ́ṣẹ́ ọmọléèwé ọmọlékéwú àbágbàlagbà tó ti ń dàgbà tó yẹ pé memory ẹ̀ fail díẹ̀díẹ̀ ẹ̀ try kẹ́ lò fún bí sí ní láìta alábákan náà ni kẹ́ get caterpillar pọ̀tìyàwó tó ń wojú ọlọ́run fọ́mọ ẹ̀ dẹ̀ get special wa a máa ṣe àwọn special lórí diabetics lórí èyíkéyìí ni lórí nǹkan ọmọkùnrin tí wọ́n bá mú ni special wà tó dẹ̀ jẹ́ halal àwọn egbògi wa ó confam bí sí ní láìta aláìsátàlélá ìjẹ̀míhàn gbogbo agbára ọlọ́run bá lónìí WhatsApp wa lórí +27 61 295 6389 ìlú mẹ́ta là ń lọ lónìí à ń lọ sí Israel Canada àti kíni United States of America láti South Africa DHL la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run àgbàdo gbogbo ẹni tó bá ní ìpèníjà spiritual problem àti sickness oríṣiríṣi ẹ contact Global Dahiratu Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +27 61 295 6389 masalamu wa ilal liqa'i.